ọ̀rọ̀ tí mo sọ ti ṣe mo ti wá sọ̀rọ̀ kan tó pọ̀ jù ní. Take this idiot out of it, Joe. Take him out of it. Ẹ wà ní fún mi níṣẹ́ ni. Gbàṣẹ tán. Wọ́n ṣe gbàṣẹ nìyẹn. Ó fi pè. Video you have here, let's watch it and we will see how we talk about it. Viewers, let's watch this video. 70 years old man. Wajib Man, 70 years old man. Ele fica na cara da água, você sabe? Ah, how are you? How? Show up, brother. How are you, show up? Ẹni tí mo ní ó fẹ́ ṣe contract yẹn lélẹ̀ sir. Okay. I'm engineer Bamikole. Wọ́n ti ròyìn ẹ fún mi anyways. Quotation order. Ó ti fún mi quotation ìbọn fẹ́ kẹ́ ríra náà kí tó deliver quotation fún yín sir. Ó ṣàtì quotation tó wà òkè ó dẹ̀ ti check ẹ̀ fúnra ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Yeah, good to go. And èló ni total package owó náà? 3.6 ni sir. 3.6 you mean? Okay. If me that kind of mind, they can transfer OSM. Okay, but sir, ó pay ní mo ń lò. Ẹ jẹ́ kí n pè. See? Ó pay ní mo ń lò. No, me kì í ṣe transfer sí àwọn online banking báyìí. Don't you transfer to online banking or commercial bank? Ní kò ní tó bá ní kò fún mi ní àwọn commercial kìíní ẹ̀ kí n sẹ́yìn. Ẹ sà, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó rọ̀ǹgì sà. Ṣé rí tẹ́ bá ń gbọ́ ó pay ó fast rí tẹ́ bá ṣe owó sínú ó pay láàrin 1 second ó ti wọlé nìyẹn. Nígbà àwọn commercial bank yẹn kí n máa dúró de aláàtì máa tó wọlé yẹn mi ò ní time gbogbo ti yẹn but ó pay yẹn pay mi. Mi ìdárúkọ bank kan tí mo sọ fún ẹ ni pé mi kì í ṣòwò sí online bank. Ẹ sà ẹ má wulẹ̀ ágì ọ̀rọ̀ tí màá yín sọ kò wàhálà tààlà ẹ̀ nílàkàyè. Àní ọ̀rọ̀ tó ń sọ wàhálà ẹ̀wọ̀n nílàkàyè. Ẹni tí wọ́n fún mi níṣẹ́ nìyẹn. Wọ́n fẹ́ gbéṣẹ́ fún mi náà kò yẹn kọ́ ni pé ká máa enlighten wọn èmi máa ń like clarification máa like máa enlighten àwọn èèyàn kí n clarify ọ̀rọ̀ kan lè understand nǹkan tí mo sọ. Ẹ ṣe máa sọ pé ẹ láìkì online bank ní pé commercial nìkan ni ẹ̀yin máa ń ṣòwò sí ẹ sà ṣe rí òpè tẹ́ bá ń gbọ́ òpè ṣe rí òpè tẹ́ ń wò yẹn òpè bí ibẹ̀ ló tẹ́ bá ṣòwò báyìí pam ó ti wọlé nìyẹn. Bọ́lá ní sọ̀rọ̀ yẹn wà láwọn onílàkàyè wà látara àwọn onílàkàyè. Wajib video that's mo ń sọ fáàtì fún wọn wọ́n fẹ́ máa bá mi ájò àní òpè ni mò ń lò mí so ẹ ṣòwò sínú òpè ẹ má ṣòwò sínú àwọn báńkì tí wọ́n ṣe máa retí àláti yẹn ẹ mọ̀ pé tó bá pẹ́ ṣòwò sínú òpè ń sìn ọwọ́ kan mo ti rí so òpè mi ẹjọ́ ibẹ̀ ní kẹ́ ṣòwò sí ṣẹgbọ́ ẹjọ́. this is playing. Ọlárẹ̀wájú. Sá ẹ má bínú sá mo mọ̀ pé yàn báyìí sá ẹ má bínú sá. Ọ̀rọ̀ tí mo sọ ti ṣe mo ti wá sọ̀rọ̀ kan tó pọ̀ jù ní. Take this idiot out of it, Joe. Take him out of it. Ẹ wà ní fún mi níṣẹ́ ni. Gbàṣẹ tán wọ́n ṣe gbàṣẹ nìyẹn. Ó fi pè. Oh my God.